ṣé nǹkan tí wọ́n ṣe fún ọmọ yìí ṣó dá lóòótọ́ ṣé nǹkan tí wọ́n ṣe fún ọmọ yìí ṣó dá lóòótọ́ ẹ wo fídíò yìí. Gbàtẹ́mi náà wo fídíò yìí ó jẹ́ nǹkan tó ti bákànbákan lára mi àmọ́ mo fẹ́ bèrè lọ́wọ́ yín bàbá ẹ̀yin ìyá tẹ́ ń wò mí kí lẹ̀yin rò pé ó lè fà á tí wọ́n fi ní kí bàbá ọmọ yìí gbé ọmọ yìí jáde nínú mọ́ọ̀ yẹn ṣé irú ẹ̀dá tọ́lọ̀ ń dá ọmọ yìí ṣó ní ìjàmbá kan tó lè ṣe fún àwọn ọmọ kéékèèké ní agbègbè ẹni àbí ó ní nǹkan kan tó special tí ó fi lè mú kí wọ́n sọ pé àwọn ò fẹ́ rí ọmọ yìí nínú mọ́ọ̀ after all kì í ṣe pé ó rìn kiri bàbá ẹ̀ gbé dání ni ẹ̀dẹ̀ lóhùn àti bàbá ẹ̀ jáde ṣé àwọn tó wà yìí irú mọ́ọ̀ yẹn ṣé ìwà dáadáa ni kí lẹ̀yin rò pé ó lè fà á tí wọ́n fi wúrú wà yẹn then mo tún wá fi èyí àsìkò yìí bẹ̀ gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà láti ràn bàbá ọmọ yìí lọ́wọ́ irú ọmọ yìí special school yẹ kó wọ́n fi sí especially outside the country tó wọ́n ti máa fún ní ẹ̀kọ́ àti ìtọ́jú tó péye ṣùgbọ́n ó ṣeéṣe kí bàbá ẹ̀ máa nípa ó ṣe kó máa nípa ṣùgbọ́n kí ni ìròyìn lórí nǹkan tó ṣẹlẹ̀ yẹn kí ni ìròyìn ẹ fi rí hàn lábẹ́ comment section. This is Adomade, bye for now. Ade Omade, advocates for the masses.